ẹgbẹ́ ọlọ́gbọ́dì ẹ̀sẹ̀ ní aláwọ̀ ọ̀pọ̀ aláwọ̀ tó bá mẹ́ta mọ́lúwọ̀ aláwọ̀ ọ̀pọ̀ gbogbo ọmọ ẹ̀wọ̀ tó bá mọ́lúwọ̀ máa bá lọ ẹgbẹ́ ká náwó wa méjèèjì òkè ní ẹ̀kọ́ àwọn tí wọ́n bá ń dá sọ̀rọ̀ yìí àwọn tó bá ń dá sọ̀rọ̀ yìí. àmọ́ ẹ̀rọ wa ní January on the 15th January ọdún tó lọ lọ́rùn wọ́n gbìyànjú nílùú Turkey láti yọ president ibẹ̀ wọ́n di coup láti yọ president ìlú Turkey ní January 15 ọdún tó lọ lọ́hùn àmọ́ Ọlọ́run ó bà coup wọn jẹ́ ó rí yọ bẹ́ẹ̀ náà làwọn ẹ̀hànà kan náà ṣe di coup náà fẹ́ yọ Olúwo táwọn aráàlú fi gbà Olúwo tọ́lọ́run bá yọ̀ fún wa. Èyí tá a wá fẹ́ jẹ́ kó yé wa ní wípé èyíkéyìí ẹni tó bá tọwọ́ bọ ìwé kólúwò máa lọ kó padà lọ ságbolé wọn kó lọ báwọn aráalé wọn kí wọ́n ó dìbò fún padà tàbí kí wọ́n mú ọmọ oyè mi wá. Ẹni káàdà àwọn àdúlé oríṣiríṣi ìdílé wọ́n ti ń pariwo pé àwọn ọ̀rẹ́ wọn o kò sí ilé kankan kò sí ẹ̀yọ́ sà ẹ̀yọ́ Olúwo bí o àwọn sà wọ́n làwọn ọ̀yọ́ Olúwo àwọn ẹ̀fọ́júbági ẹ̀bùkẹ́ gbọ́dọ̀ Balógun wọ́n làwọn ọ̀yọ́ Olúwo Agoro wọ́n láwọn ọ̀yọ́ Olúwo ẹ̀ǹkọ́ wọ́n láwọn ọ̀yọ́ Olúwo ẹ̀yọ́ ọlọ́kadà tẹ́ ẹ̀yọ́ Olúwo ẹ̀yọ́ mọ́tò tẹ́ ẹ̀yọ́ Olúwo mọ́sánná ọ̀pọ̀ tẹ́ ẹ̀yọ́ Olúwo ọkùnrin Ìwó tẹ́ ẹ̀yọ́ Olúwo. Ẹyọ obìnrin ìyá wa. Àwọn aláwọ̀ bá Olúwo fún ara, a sì wá sọ fún àgbáyé pé àwọn aláfẹ́ Olúwo. Olúwo àkọ́kọ́ rèé, àjẹrí Olúwo báyìí rí lókè rèé. Irú ààfin àkọ́kọ́ rèé, àfi wọn ò fá ètò báyìí rí. Irú roundabout àkọ́kọ́ rèé, irú roundabout báyìí rí. Ọba àkọ́kọ́ tí ó kọ́ gbé institution wá sí Ìwó rèé, kò sẹ́ni ó ṣerú ẹ̀ rí. Ó yàtọ̀ náà tọ́wọ́ sí Ìwó, ọba àkọ́kọ́ rèé kò sẹ́ni ó ṣerú ẹ̀ rí. Ọba tí títì gbogbogbò, ọba kan ò ṣerú ẹ̀ rí. Àwọn aráàlú èso ẹ̀ torí ẹ̀ kú. Ẹnìkan tí yàgbé ara nù ilé rẹ̀ àgbà ẹ̀yà ọlọ́run kàǹbẹ̀kàǹbẹ̀ ó kọ́bí àtàrí ọláìláì ẹ̀yà àtàrí nàìjíríà ọlọ́run òní pàwọ̀ jẹ́ ọjọ́ jíbùbù jẹjẹ́ nà ní ìkọlá ni gbogbo ẹ̀yin tí ẹ wà ní sáfù àwọn tí wọ́n ní wọ́n yọ Olúwo ẹ̀ tún jóye kankan mọ́láyé yìí. Èyí tá bá fi jẹ àbùkù lẹ́ẹ̀fì náà lò ó. Àtẹ̀bí ọba wa tú bá tí gbogbo aláwọ̀ bá dárí sí lòkù. Nígbà bẹ́ẹ̀, ẹ̀sẹ̀ pé àlọ́wọ́ pọ̀.
ní báyìí gbogbo ọ̀rọ̀ tá à ń sọ látò ní afẹ́fẹ́ lẹ́yìn àwọn olóyè ń bẹ́ bí olóyè Àgbòrò tí wọ́n jẹ́ ọmọ bíbí ilé Àgbòrò wọ́n ní àwọn Ọ̀yọ́ bàbá wa Olúwo olóyè tuntun wọ́n ní sẹ́tọ́lọ̀ ṣe wọ́n láwọn òun wọn olóyè sàmbẹ́ńbí olóyè sàmbẹ́ńbí yóò sọ́kọ́ sí ní báyìí ẹgbẹ́ òun lẹ́nu bàbá wa ó sà. Ní báyìí ọmọ bíbí ilé Àgbòrò ń bẹ níbí wọ́n láwọn Ọ̀yọ́ bàbá wa Olúwo tilẹ̀ wò ó àwọn òṣèré ń sá wọ́n ní àwọn lọ pé wọ́n láwọn ọ̀rọ̀ ẹgbọ́ lẹ́nu wọn fún tẹ̀jú kì í. ìwọ àwọn gbogbo ìdílé ilé Àgbòrò àwọn ọmọ Olúwo ọmọ olóòótọ́ mi ọmọ tó ti lọ́tẹ̀ mi gbogbo ẹgbẹ́ iṣẹ́ oníṣẹ́ ìjọba ọmọ Olúwo yóò parẹ́ ní ọ. Gbogbo àgbẹ̀ pátápátá wọ́n náà yọ Olúwo iṣẹ́ tó lóye wọ́n wá jẹ́ ẹ̀fọ́ àti ẹ̀rọ jẹ́ Olúwo pọ̀ ń bẹ̀ ẹ̀mí wọ́n ń bọ̀ ọgbà àgbẹ̀ ìlú òní bá jẹ́ ìwọ́n máa jẹ́ sílé Olúwo ní fún ọ wọ́n máa jẹ́ sílé ìlú òní bá jẹ́ ìlú àlọ́yà ọmọ àti ẹ̀jẹ̀ ìlú ìlú ọ̀rọ̀ sí. Òbó lọ ẹ̀ padà lọ jíṣẹ́ o. Olórí aláṣẹ onílẹ̀ ìlú ẹ̀ẹ́dì nípa ìfẹ́ nìwọ̀n ni ìyá wa wọ́n bá ní ká sí i.
ṣojú wọn wọ́n bá a sọ̀rọ̀ ní ìtòjú. sọ́lá rẹ̀ nìkẹ̀rù owó adúgbòlọ́dọ̀ náà olùwẹ̀ ìbùrọ̀ ọpẹ́ ni ọmọ ẹgbẹ́ tọ́lọ́wọ́ ọba tí ẹ̀rọ ń bẹ lẹ́yìn èèyàn tọ́lọ́wọ́ ọba sílẹ̀ yẹ irọ́ ni o àmọ́ mo wá mọ̀ pé márífà wà fún bàbá yìí márífà bìlà ọmọ ọlọ́run dájú gbogbo ọ̀rọ̀ tí bàbá yìí bá fẹ́ sọ ọlọ́run fi bá yẹn sọ̀rọ̀ kẹ́ni tó bá ń lọ́wọ́ gbogbo ọ̀rọ̀ tí ó bá sọ á máa sọ kóhùn kọ́ lòun ọlọ́run lòun ẹni tó lọ́wọ́ bá gbà á ọdún ìdílé kábíyèsí ọlọ́run àfi ọlọ́run àfàyè lọ́lọ́lọ́ fún ètò tí mú yín lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa tá à ń sọ̀rọ̀ ṣé Ibrahim ní sọ̀rọ̀ yìí ṣé Tijani ní sọ̀rọ̀ yìí Ànábì Muhammad ní sọ̀rọ̀ yìí ní ṣiṣẹ́ o máa bá a sàmì ní ṣiṣẹ́ ní sọ̀rọ̀ sọ ní sílẹ̀tẹ̀ ọba tó jẹ tí gbogbo dáadáa ń wọ̀ mí wọ́n kọ́ kílẹ̀ náà wọ́n máa tà nílùú wò wọ́n tó àwọn ní wọ́n tó lọ́ba àlùwò kí lọ́ wá dẹ̀ fún wa nígbà tá à lọ́ba tó bí ọdún mẹ́wàá tà kọ́kọ́ ẹ̀yin náà wò bí wò ṣe rí ìwé wá dàbí òkò tí ẹni àgbègbè àtàdéṣedé ọlọ́run tó wá jẹ́ kí gbà àtàdéṣe lọ kí ọlọ́run tó wá bí ọba ìjòyè èmi jẹ́ nìkan máa tó bẹ ọlọ́run sílùú wọ̀ yìí pé irú ọba tí mo fẹ́ mo wá bá oníjọ́ náà nílé ọ̀tọ́ mo ní ìkànnù tí mo tọrọ méjì ìkàtúnṣe òkùnkàn ìkókù ló sì sọ ìfọ̀sọ náà mo yá àdúgbò bẹ́ẹ̀ fún kábíyèsí àdúgbò lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ló ń yọ ní o òun yọ ní sáì tí ọba sì yọ ẹ̀ẹ́dẹ́bì lọ́dọ̀ ọlọ́run nífẹ̀ẹ́ ẹ̀sẹ̀ nígbà nífẹ̀ẹ́ ẹ̀sẹ̀ láàyè ẹ̀ẹ́dẹ́bì lọ́dọ̀ ọlọ́run gbogbo ẹ̀tọ́ wálẹ̀ ní gbébẹ̀ òun ọlọ́run ló gbà ọlọ́run ẹ̀ẹ́dẹ́bì. ọkùnrin ṣe ti obìnrin ṣe ti ọkùnrin ṣe ti obìnrin ṣe ti gbogbo àwọn ẹni ọlọ́run wọn ṣe ti ọlọ́run ní padà lẹ́yìn ọlọ́run ní jẹ́ ẹjọ́ ayé lójú ẹ̀yin náà máa wo nǹkan ọ̀pẹ ni ẹ máa bú lọ́dọ̀ náà àwọn ilé ìkórè ẹlẹ́wò ta àwọn tí ń dá bí wọ́n kéré gbogbo òní ní sọ̀rọ̀ yín dáadáa rúkúbà tí ìlú sí òun náà ní rúkúbà bàbá wa ṣé Ibrahim Kaula wọ́n lè gbà mí ní ìṣẹ́jú mélòó ẹ̀yin náà sọ̀rọ̀ rúkúbà náà Bismillahir Rahmanir Rahim kí ni wá ẹ máa sàmì àtàwọn mímu onílò ní jẹ Bismillahir Rahmanir Rahim Bismillahir Rahmanir Rahim Rabbal ibadi ghafira sunambi wakabi latobi bitukibali tobi bitoba jituka ilahi kaida wakali bawa hadi ya wahida binasili mubarakatu sunini wafawna jamia makosedani ajibu yuda lilmi wali arisaki بسمرة وأصبح لكم ولا تولي أصوات تصبحانا فمن كان وكسر منانا صلاة الباري من الأقدام فلتصل له ففيك هام لا يلا وما لا يانا لعبيدا لما ربط وارفع القيود نارا في البسط ورعاي نور ديانة مع العلاي يمونا وسيعة بسلا سعيدا سكرا لعبد وابوك عبدا لطيبة وسود لا صغائر وانت تبربات لوصائر نلالمنا من قد يعتاد أوالا ياهرا يا ولا سلام لعبد كل غيري وقد يعتاد منك كل هاي لا دورا وطلب غفاني وسكل ما يرى نفاني أيدي وسكل كفول آمين ونجنا من قدر والكرم وصادقنا متصادقين وصائمين دار بسينا فأوزا ثم ولا أموالا فالمؤمن عبس ولا أجيب يا رب بسور الساتي وسور الأسماء وصفاتي ربي يا رب فتن مفيلة لقد قصدت آية الليلة كما أجبت كل بسهالة بمن دفعتك لا ملا أنت الذي ترزق من تشاء متى تشاء كما تشاء نشاء وأنت أكرم وأنت أدم وأنت أجود وأنت أعلم أنت الغني القدير المريد وأنت التوجه والمريد اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق لما سبقنا صراط القبلة ولا زال صراطك المستقيم على
هذا كان والجبال العزيز سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صلى الله عليه وسلم. Tí à ń sọ̀rọ̀ àwọn olóyè ni wọ́n dáná ọ̀tẹ̀ yìí gbogbo olójú ìjòyè nílẹ̀ Ìwó yìí wọ́n ti pé títà àárín yìí ṣùgbọ́n torí àsìkò àáfà ẹnìkan láàyè sí láti bá wa sọ̀rọ̀ láti ìdílé Balógun. Balógun Màsùmàrè nílé Adédìjì nísàlẹ̀ ọba nílùú Ìwó à ń sọ fún gbogbo ìlú wípé a fi ara máa bàbá wa kábíyèsí ọba Adéwálé Àkànbí Abdulrasheed ìlú Fẹ́mi lóye tẹ̀lúwà. Kábíyèsí o lábẹ́ àṣẹ àwọn bàbá wa Bálé Aláàjì wa Jamiu Alamu Jabaru wọ́n ní ká sọ fún gbogbo Ìwó nípa iṣẹ́ tí Balógun dé àwọn àlékọ́ la rán wa o ilé sì ni ìwé fi o Balógun dáná ná kábíyèsí o àkọlọ́wọ́ o sẹ́yìn pé ẹ̀rí tí ń bàjẹ́ o ẹ̀rí olóògbé méjì bàbá wa ti rí ní ẹ̀sìn yìí nígbà yìí á pe bàbá wa Akíládé ní mọ́sálásí ọba ní ìlú Ìwó káyọ̀ náà bá a sọ̀rọ̀ ìṣẹ́jú tán. Gbogbo ẹja sọ pé Allahu Akbar Allahu Akbar ẹja kọ́ wa méjèèjì sọ pé Allahu Akbar. Gbogbo ọmọ Ìwó ọmọ ọkọ Ìwó ọmọ ọkọ Ìwó gbogbo wa láti oríire bàbá wa kábíyèsí di ọba Abdulrasheed Àkànbí tẹ̀lú àkọ́kọ́. Ìlú báwọn lóyè àdúgbò báwọn lóyè. Ẹ ṣe àwọn tí wọ́n kóra wọn jọ. Èyí tó jẹ́ ìdùnwájú bẹ́ẹ̀. Ó ní pé wọ́n ní Olúwo ń bá àgbà àbá àkẹjà níwò. Kò sí àgbà àbá àkẹjọ kọjá àbàbá tí ń bẹ lọ́kẹ́ yìí o. Àbí wọ́n wà ní òsì ẹ̀mí ọba wọ́n gùn pẹ̀lú àlàáfíà. Àjọ sórí rẹ̀ ń bẹ̀. Oríire tó ń wọ̀wọ́ ni ó kárí gbogbo wa. Láhàólà. Bàbá wa Olúwo tilẹ̀ rò ó. Wọ́n ní kí àwọn eégún wọn ní kí wọ́n wọlé sínú ààfin yìí. Ní báyìí, bàbá wa olórí ìtẹ̀bí àfúgbogbo ilẹ̀ Ìwó àtàgbègbè ẹ̀ ẹ̀yẹ́ kan ní pé ọ̀lẹ́nu wọn ń ṣe kùtù. Gbogbo Ìwó ọmọ ọkọ Ìwó ọmọ bíbí inú Ìwó mo ń fi àsìkò yìí sọ fún yín Imam Abdulwasi tí mo jẹ́ àdínwó àkàdíyà gbogbo ilẹ̀ Ìwó. Àlífà Kàdíyà gbogbo lẹ̀ wò tí ò sálífà mí mọ́ gbogbo Kàdíyà lẹ̀ wò àbí àkókò yìí sọ fún yín pé bàbá Olúwo ti lẹ̀ wò gbẹ́ngbẹ́ ìlà ń bẹ lẹ́yìn wọn ṣé wọ́n máa bá ṣe wọ́n lọ kí wọ́n máa bá lọ àwọn bàbá wa níbẹ̀ lókè wọ́n ní kí bàbá wọn máa bá ṣe wọ́n lọ. Kàdíyà àbọ̀wọ́ tí wọ́n yọ bàbá wọn o. Ẹ yọ bá ló mọ̀ ẹ́ mọ̀. Ẹ yọ bá ló mọ̀ ẹ́ mọ̀. Ẹ bá ń gbọ́dọ̀ tó fún bàbá wa nígbà. Allahu Akbar. Láyọ̀lá. Kò ṣe é yọ ẹ bàtà lọ jíṣẹ́ o. Kò ṣe é yọ ẹ bàtà lọ jíṣẹ́ o. Olúwo ò ṣe é yọ ẹ bàtà lọ jíṣẹ́ o. Fífù.
olórí àwọn Ọ̀yá. Jésù. Ọlágbọ́n ló sọ̀rọ̀. Ìlú Ìwó fẹ́dúnjúlọ̀ mọ́lá súrẹ́tì náà àwọn dúró pẹ̀lú olúwo ọ̀fìwọ́ ọba Abdulrasheed Àkànbí Adéwálé. olórí ìlú àmọ́ra ti dùn fún ilé ìwé àtàgbègbè ẹgbẹ́ dájú pàṣẹ ọlọ́run. Ìṣẹ́lẹ̀ ẹ̀jẹ̀ gbọ́dọ̀ jọ̀dún. Ọlọ́run ò ṣe o. Kó ògbójú àdúrà tì wá lórí bàbá wa ọba Abdulrasheed Adéwálé Olúfẹ́mi lóyè Tolúmọ̀n. Ọlọ́run ò ṣe o. Mọ́ padà lẹ́yìn wọn o. Mọ́ dání dúró tì wọ́n. Gbogbo ìmọ̀mọ̀ra sì bí ìwọ àti àgbègbè rẹ̀ gbẹ̀ngbẹ̀ ìlànà lẹ́yìn. Ọlọ́run sì ní padà lẹ́yìn. Ẹtí ṣe yóò sì máa ṣe é ṣe. Ìlọsíwájú tí ń bá wò yóò gbà máa tẹ̀síwájú. Ẹyẹ ká sọ fẹ́ bọ́lá pé àwa sọ pé Ọlọ́run ọba àwa kan sára Ọlọ́run ọba ọba tí òjò ju àdúrà ti wá ọba tí òjá àṣẹ tí ó wọ̀ rẹ̀ wá o àwa kan sára Ọlọ́run ọba. Nígbà yìí bàbá wa tí wọ́n bá wa sọ̀rọ̀ báyìí. Àwọn náà ni Wàsíù ilẹ̀ Yorùbá. Ẹ jẹ́ kí káwọn ilé tí wọ́n sọ̀rọ̀ tó wá sí èkó sọ̀rọ̀. Sokoti ti dé, Sokoti. Allahu Akbar. Ẹ jẹ́ wíwẹ̀ náà méje. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Ẹ jẹ́ ṣe alhamdulillah nígbà mẹ́ta. Alhamdulillah. 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 Ìgbà ọkọ ìgbà àgbà tí ń bókè dìtẹ̀. Ṣé wọ́n lè borí òkè bí? Òkèrè. Ẹ bá sọ pé òkè ní. Ẹ̀mí wọlé. Láhàlà. Ní báyìí, ó dorí bàbá wa Olúwo ti ilẹ̀ wo. Bàbá wa Abdulrasheed Adéwálé Àkànbí. Ìlú bẹ́ni lórí èdè ní àpapọ̀. Láti fi gbogbo kiri ohun fún bàbá. Gbogbo èyí tí. Gbogbo èyí tẹ́ bá ń sọ bàbá wo Olúwo ti ilẹ̀ wò ẹ́ ṣe á. Ẹ ṣe
bàbá wa tẹ̀lé àkọ́kọ́ bàbá wa Abdulrasheed Adéwálé Àkànbí ìlú Fẹ́mi lóye ẹsẹ̀ sẹ́wọ̀n bàbá. Akí Ọlọ́run ọba kan ṣoṣo tí ń jẹ́ kábíyèsí ọba tó ń jẹ́ kí ìwé máa ṣọlá táyé kan sì lè bìrì léèrè àṣẹ kábíyèsí ẹni ọ̀jẹ̀ kí ẹ lè bìrì léèrè àwọn èèyàn màṣẹ tó wọ̀ lù ú ìlú Ìwó ó ti di òkè ó ti di number 1. àwọn aṣọ ó ti tó bí oṣù méjì kan tí mo sọ pé ìbá àṣẹ ọba kan. Ilahu sati wade le kabe. Yaona wala ku waka. Aizao hapa kabe. ìbá àṣọ ọba kan tó lóun ga jù níbì kan ọ̀gá tọ́lọ́run ẹni tọ́lọ́run bá sọ pé yóò síwájú òní yóò síwájú. ṣé ẹ̀yin èèyàn lè pé ẹni tí ó síwájú ṣé èèyàn ni ó pé ẹni tí ó síwájú Ọlọ́run ní pè é. ẹ máa lé wa ẹ ò lè bá wa ẹ máa lé wa ẹ ò lè bá wa àwọn alákọ̀ dá láṣẹ lórí òṣàlẹ̀ bí bá ń bìyàn inú ní òun pa. nìkan màá máa sọ ìtàn fún yín ẹ sì máa fi ṣakọ bàbá ẹbí wọn ọ̀kọ̀ọ̀kan sọ́dọ̀ ti ẹnu kí wàá lóde ìlú tiwa yìí nìkan ní adé yìí ni wọn ò kó lẹ́rú rí. adé yìí kọ́ lọ́ọ́ ṣàtìpórí ogun òkò ìlú yìí. àwa nìkan ní gbogbo ilẹ̀ Yorùbá ni mò ń sọ sọ àwọn àlù sọ́sẹ̀ǹsẹ̀ ni wọ́n sọ̀sẹ̀ ń báyé. ẹ̀bá Ọlọ́run lọ́kọ̀ ti yín bẹ́ẹ̀ kìí ṣègbéraga kìí ṣègbéraga bẹ́ẹ̀ bá mọ wọ́n ta ló ní ẹ̀ mọ̀ ṣàkó. jídùndú jẹ ká fọ lábẹ́lẹ̀ nù.
pé à ń tijú à ń pààyàn lé ẹni tí ò bá fi àpọ́nlé mọ́ àbùkù kù ni. kò ṣe tèèyàn la fi ń ṣe ẹ dìde tèèyàn kan. èmi kọ́ lọ́ba ọlọ́run lọ́ba sẹ́rù máa bọ̀ lọ́run ọwọ́ á ní kí n máa bóńjó kọ lórílẹ̀‐èdè ayé ẹ̀wọ̀n á máa bẹ̀rù ẹ̀ńtẹ̀yàn kan lè ṣe pàrípà gbàgbà pààyà láyà rẹ̀. láwọn ìfẹ́ ti wá ìdílé kẹbẹ̀rẹ̀ láwọn láwọn aláàkú wọ́tà ìlànà ìwọ ọmọ òwò tó bá wù ẹ́ kó máa ṣojú ọmọ àlè ni ẹ́ wọ́n máa jẹ́ máyé ni níjọ́ tó o bá ti ṣojú wọn á jẹ́ máyé ni ṣùgbọ́n ẹni tó lọ yàn ló lórí yín wọn ò ní jẹ́ máyé tí wọn ò bá ti jẹ́ èmi máyé wọn ò lè jẹ́ yín máyé. kó lè má bàa jẹ́ wọ́n máyé la fi sọ fún president nígbà ṣé orí gbogbo àwọn èèyàn yìí tó o bá ti fún wa ní FCE yẹn tó o bá fún mi federal college yẹn àwa náà máa pariwo bẹ́ẹ̀ dànù. nígbà táwọn ò lè bẹ̀rù odidi president tá a sọ fún president ni pé àní ìwọ Buhari o ebi ti ń pa wá ti pẹ́ ìyà ń jẹ wá wọn ò gbé nǹkan kan wá bí. ẹ wá ní mẹ́sọ̀ àwọn kan ní ètò ń sọ yóò bí wọn nù kí ló bí i. àti sọ fún Buhari ibẹ̀ àwọn ò ní nǹkan bí i o gbé nǹkan tó dáa wá gbé sùkúù wá nínú kòrónà nígbà tí táwọn èèyàn lọ sùkúù tí ìwọ̀n ọ̀sán kìíní ni àwọn tó gbé sùkúù dé. ẹnu rẹ tó bá ti wọ wòwò ìyá ọ̀jẹ̀ ọba. bẹ́ẹ̀ náà ni wọ́n lò kéré ẹnìkan ìkéré ní kò bá bá rẹ̀. ẹjọ́ sọ fún yín tó bá kan ipò ọba tó bá ti kan ipò ọba gbogbo èèyàn ni ó dùn ẹni tó lọ́n bá gbé fún ni ẹnìkan yẹn nìkan jẹ́ àwọn bàbá ńlá wa wọ́n ti máa dùn tipẹ́ nígbà àwọn bàbá ńlá wa bá sì dùn pọ̀ ya tí wọ́n ní kẹ́ máa jà ẹni tó bá lè jà jù ní ọ̀dàdé pọ̀ báyà wọn dọ́gbọ́n sí wọ́n bá tún wá ológun kan àbí ọba aládé kan tó bá lágbára lọ èmi ni kò ṣe kí ni èmi ni kò dúró tì o. bí wọ́n bá du oyè nílùú kan ẹni tó bá ti bọ́ bẹ́ẹ̀ náà nù ẹ̀fọ́ ló ń lẹ̀ fún yòókù bọ́ọ̀bà joyè bọ́ọ̀bà wọlé ọ̀hún apàmí láàárọ̀ la. Iṣẹ́ mi sẹ́rí gbogbo olórí kó fẹlẹ́ iṣẹ́ àwòkọ́ṣe gbogbo olórí kó lọ fẹlẹ́ iṣẹ́ àwòkọ́ṣe tó o bá ti ń fìyà jẹ̀lú ẹ̀ tó ń gba oko olóko tó ń gbalẹ̀ ńlẹ̀ máa bọ́ tó ń ṣe gbogbo ẹ̀ gbogbo olórí pátá ìjọ ìdájọ́ wà dé ìjọ ìdájọ́ tèmi ló dé. Ọlọ́run wá fi ìdájọ́ mi ìdájọ́ àwọn ọba ó wá fi sọ́wọ́ àwọn mẹ̀kúnnù ó ní ẹ dájọ́ ẹ̀ ìjọ ìdájọ́ mi ẹ wá wo.
bá ìlú ní í ṣe ẹ̀yin ìlú ẹ̀dájú ẹ̀. àwọn péréte kan wọ́n làwọn bẹ kílẹ̀ ńlá kan bí í ṣe ẹsẹ̀ wo lè bá kan bí í ṣe ẹsẹ̀ wo lè bá kan bí í ṣe tàbí nǹkan tàbí nǹkan tàbí nǹkan bọ̀ bí í ṣe tàbí ìrọ̀bọ̀. Òjò pàbàtà apá ọjọ́ rẹ̀ tí ta ló kọ̀ ọ̀yá ẹ̀ ta ló kọ̀ ọ̀yá rẹ̀. Nítorí ẹ̀yin mẹ̀kúnnù lẹ́mẹjọ́ dá ẹ̀yin lẹ́mọ kíní dá láì fún yín ní kọ́bọ̀ bàbá fún yín lówó ni àwọn tí a fún lówó wọn mọ̀ bàbá ní rígbà àà. ẹ máa ní sọ ẹ ń polongo mi ni ẹ máa polongo mi ṣe bẹ́ẹ̀ bá ti lè yọ Ọlọ́run lóyè èmi ò ṣe é yọ lóyè. ọ̀tẹnumọ́ àìpa gbáyà láyọ̀ gbà wá. Ọlọ́run ló fi mí bẹ̀. Ọlọ́run bá ti fi mí bẹ̀ mi ò lè ṣojú kìí ṣègbéraga. Ẹyọ máa wo ọmọ ìwọ látẹ̀ní lọ. Ẹ má ṣojo náà. Nígbà tèmi ìyọ̀ lè jẹ yín. Ebi ò lè pa yín. Ẹ máa gòkè ni. Ẹ máa lọ́lá ni ẹni tó bá nílẹ̀ yóò dùn kó kẹ́rù kó pèpè. Ẹ má bínú sáwọn olóyè yẹn. Ọmọ mi náà ni wọ́n. Àwọn olùkú náà padà wálé. A gbọ́dọ̀ dáríjì wọn. Ọmọ mi ni wọ́n. Dáríjì ni òsín bẹ́ẹ̀ báyìí lè gbọ́ lọ sẹ́mi ní ìwọ̀n àgbọ̀ náà ń jà. Ẹ wo tó
yẹn ẹ gbọ́dọ̀ dáṣẹ Ọlọ́run mọ̀ ẹ gbọ́dọ̀ dá kí ni mọ̀ tọ́lọ́ ń bá ní kéèyàn bú ọ ọba ga jù bẹ́ẹ̀ lọ yóò bú ọ tọ́lọ́ ń bá ní kó pọ́n ọ lé yóò pọ́n ọ lé ìwọ kọ́ lọ ń kọ́ńtró ẹ̀mí ẹ̀ tọ́lọ́ ń bá sì ti sọ nǹkan tó bá ti fi tọ́ba ọ̀dà mi wò nù ìgbẹ́ bóò ní ó ṣe ṣe àwọn ò lè gbẹ̀san a máa dáríjì náà á dáríjì á tó fáwọn ọmọ ẹni ó nẹ̀kú náà yóò padà wálé bàbá rẹ̀ ẹ wo sẹ́rí kápẹ́ mò ń ṣèkà lù ú tí n bá ń ṣe bí ìlú ogún òbórí mi ṣùgbọ́n tí n bá ti ṣe bí sílùú mi tí n ṣèkà lù mí látijọ́ mo ti dórí oyè ìwọ kan tí ẹ sọ ìkàwọ́ ni mo ṣe fún ọ ibi wo mo ṣe fún ọ tí n bá ti ṣèkà fún ọ èyí ò ní kó o fi dá mi èyí ò ní kó o fi dẹ́jọ́ mi lọ́jọ́ èyí nítorí Ọlọ́run ti fẹjọ́ mi sọ́wọ́ ẹ̀yin ọmọ àmọ́ fi sọ́wọ́ ẹ̀yin ni ẹ wá wò bẹ́ẹ̀ ṣe dá ẹ wò bẹ́ẹ̀ ṣe dájọ́ yìí wíwá síbi ẹ ti dájọ́ nù tó bá jẹ́ pé ẹ fẹ́ dájọ́ mi lọ́dọ̀ tèmi tí n bá ti ṣe ti ọ̀dà oko lẹ́ẹ̀mọ̀ ń lẹ̀ mí. a ti rí àwọn ọba tí ẹ fẹ́ yọ nípò tí ọ̀sẹ̀ tó dìde kò sẹ́ni tó dìde ṣùgbọ́n sẹ́mi mo ìbàdàn ní ọmọdé àyíjú sẹ́mi ni mo ṣera sẹ́mi mo pè yín wá lọ́dún èdè ṣé mo tó bọ̀ mo lè fún yín lóúnjẹ ṣé mo lè fún yín láṣọ ìfẹ́ ẹ wá fi wá síbí ìwà tó ní mo fẹ́ gbẹ̀san èyí ni mo fẹ́ dájọ́ ara mi èyí ni mo fẹ́ mo bọ̀ ẹ ṣe ìwà ni mo èyí tó máa bínú Ọlọ́run ló dá lẹ́jọ́ Ọlọ́run ti gbèjà ọmọ mi náà ni wọ́n nígbà bá yá wọn padà wálé ìlú ti tọ́jọ́. Ọlọ́run ọba yín wọn lọ́kàn padà ẹni tó bá fẹ́ jọba sẹ́ńgọ́ gbogbo àwọn tó bá fẹ́ jọba tó bá nífẹ̀ẹ́ láti jọba bàbá Sàmá tẹ bá fẹ́ jọba ẹ bá wa túlù ìṣe Ọlọ́run lè ní kọ́kàn yín ẹni sùúrù ẹjọ ẹni sùúrù ẹni tẹ́ ń gbé káàkiri kó máa bàlújẹ́ kó máa dàlú yẹn kò lè bàlú ìjẹ́ ń gbà tèmi Ọlọ́run ti dè mọ́lẹ̀ àwọn màlẹ́kà ti dè mọ́lẹ̀ àwọn jẹ́nu ti dè èèyàn bá lóun ṣèṣù jù bẹ́ẹ̀ lọ ìgbà tèmi I am putting the devil out of business. Wọ́n pa èṣù rẹ̀ ni gbogbo ìwà bí gbogbo ìwà burúkú gbogbo ìwà òṣì nílùú ìmú gbọ́dọ̀ parẹ́ ni. Ìkórè náà ni mo gbọ́dọ̀ fi sáńbẹ́kẹ́ dáríjì nítorí tí olórí bá máa ṣe olórí dáadáa tó bá fẹ́ kó àwọn ọmọ ìlú ẹ̀ ó gbọ́dọ̀ kọ́ wọn bí wọ́n ṣe dáríjì. Nígbà téèyàn ní ọba lòun ọba ayé ni èmi kọ́ gangan lọ́ba o Ọlọ́run lọ́ba o tí n bá wá ń bọ́ lọ́njọ́ ọkọ̀ Ọlọ́run náà ni Gàfúrù Rọ̀hímì
mo gbọ́dọ̀ wá ìwọ Ọlọ́run lọ ìwọ Ọlọ́run ni mo wá lọ lẹ́nu mo wá ìwọ Ọlọ́run mo wá lọ ìwà rẹ̀ náà sì ni pé ọba aláforíjì èmi náà gbọ́dọ̀ ṣàforíjì wọ́n ń gbé àṣẹ Ọlọ́run téèyàn bá ṣe nǹkan sí ọ àṣẹ Ọlọ́run ni tó o bá kú àṣẹ Ọlọ́run ni tó o bá yí àṣẹ Ọlọ́run ni tó o bá rẹ́rìn àṣẹ Ọlọ́run ni tẹ́kún bá dé àṣẹ Ọlọ́run ni o ò lè yí ntọ́lọ́ ń bá fẹ́ padà. nígbà tó lọ ni wọ́n ṣe yun wọ́n fi dáhùn wọn ní ṣùgbọ́n wọn ò rí ṣe ẹ̀rí pé wọ́n ẹ̀fù ní ẹ̀ mú bọ̀ fẹ́ẹ̀lì ẹ̀mọ àwọn èèyàn ti fẹ́ẹ̀lì tẹ́mi tó wá fẹ́ máa nà wọ́n mọ́bẹ̀ èmi pọ́ọ̀sì àwọn fẹ́ẹ̀lì àní mo rọ bàbá wa ọmọ ọba àgbà Alhaji Azeez Adio Mọ̀rànrú Ọlá ebi Mọ̀rànrú Ọlá ni à ń pè ẹ má pé àwọn tí wọn ò tó yín tí wọn èso ọmọ wa kí wọ́n máa dàlú yín rú mọ́ Ọlọ́run ọba gbé yín débẹ̀ yóò gbé yín débẹ̀ náà ní fìyàn jọba ẹ̀rọ onípòwàdà ẹ má bàlújẹ́ mọ́. ẹ jẹ́ kí ló ní ìsinmi bàbá Sàmá ẹ̀yìn ilé ìpadà ẹ jẹ́ kájọ tólu ìṣe ìlú ń gòkè ẹ má balẹ̀ jẹ́ ìwọ lásán bí ìwọ àwọn òbínú ẹnìkan ṣùgbọ́n mo ń sọ fún wọn bàbá mi náà ni Ọlọ́run sì yọ̀ǹda ọlá fún yín Ọlọ́run yọ̀ǹda owó fún yín ẹ má fi ọlá ìdàlúrù ẹ má fọ ọlá ìbàlújẹ́ ẹ má fọ ọlá yìí máa jẹ́ káwọn ọmọ yìí kẹ́ máa ṣàdá káàkiri ẹ fọ látòlù ṣe ni ẹ̀yin náà bọ́nú ìlú ẹ ṣe dáadáa fún ìlú bóyá ń jọ wájú bóyá ọlọ́run lè wòyún ẹ túlù ṣe yóò dáa fún yín ẹ ṣe yín ọ̀sán báwa bẹ̀rù Ọlọ́run nìkan ni wọ́n bẹ̀rù wọn bẹ̀rù oṣù wọn bẹ̀rù àjẹ́ wọn bẹ̀rù ènìyàn wọn bẹ̀rù lẹ́bọ lóògùn ẹ̀ ń bẹ̀rù èèyàn kan ẹnìkan ìbẹ̀rù ẹnìkankan ẹni tí mo bẹ̀rù ẹsẹ̀ nìkan ọ̀pọ̀ kẹsẹ̀ èèyàn kan kẹsẹ̀ èèyàn méjì kẹsẹ̀ èèyàn mẹ́ta òun ni ọba dẹ́dà ṣẹ̀dá òun ni Allahu ọlọ́kà máa fi máa wá àrùn ọba tó dá ayé àdẹ̀kùn ẹ̀ ó lóun ó mú mi lọ lẹ́nìí yóò mú mi lọ bí ọba sí ṣùgbọ́n mo fẹ́ sọ fún yín o 67 years ni màá lò sí i. Mo wà bẹ inú ogun ní ẹbí mi sí 1967 ní ẹbí mi 1967 ní ẹbí mi inú ogun Biafra ní ẹbí mi sí. Ìjà bí ni wọ́n ń pè mí. Àbẹ̀wò ogun àní jẹ́ kí ìwé kó sojo mọ́. Àwọn ọmọ ìlú yóò ní sojo mọ́ ibikíbi tẹ́ ẹ bá ti lọ bẹ́ẹ̀ bá ń wáṣẹ́ ẹ gbójú sókè báyìí ẹ chínà. Bá a bá ń wáṣẹ́ lọ ọ̀dọ̀ olówó má bẹ̀rù ẹ̀ má gbójú wálẹ̀ o máa wo ojú ẹ̀ báyìí. Ebo òṣìṣẹ́ sàtífíkẹ́tì ẹ̀ ni
ìwọ́n tó sì kọ́ṣẹ́ ṣe bọ́ kọ́ṣẹ́ yóò jìyà ni kí wọ́n lédè tọ́mọ̀ wá sẹ́lọ tọ́mọ̀ ṣùgbọ́n ṣé nǹkan tó ọkọ ni ọmọ wo mo ti ní ẹ má ṣojo wọn èmi ò ṣojo ogun kan ìbá dìde kò tí ì sì bá paná tọ̀ wọ́n wọlé ni ẹgbà tó lọ mbẹ tó sì láwọn jínù tó bá wọn mọ̀lẹ́kà gbogbo wọn ni ó ń ṣiṣẹ́ pẹ̀lú wa. àwọn ẹbí jẹ́ ìwé. mo ti lé wá sílẹ̀. ọlọ́run ló wà pẹ̀lú yóò ẹ láyọ̀ inú yóò dùn ayọ̀ yóò kàn ẹ jẹ́ kí ìlú wà ní owó ọ̀sẹ̀ ẹ jẹ́ kí ìlú wà peaceful wọn ò lè jẹ́ wá máyé wọn ò lè jẹ́ wá máyé wọn ò sì lè dàlú ìlú yóò ṣe é dàrú ẹ rí i pé tí ẹ bá ti fẹ́ ṣe ẹ rí i pé ọlọ́run sàmọ́ dìde kò sí kọ́ lọ́mọ dìde ìlú wa nìkan ni ó ti mọ̀ pé ààfin ibẹ̀ mọ́ tí wọ́n wá kí yídì mẹ́ tí àáfàá kankan ò sì lè sọ pé ibi tẹ́ ẹ ti kí yídì wọn ọ̀mọ̀dá ilé òsàmọ̀nù ní gbogbo ilẹ̀ Yorùbá nítorí àwọn òfin orogún sáàfin fún Ọlọ́run ọba Ọlọ́run lọ́ba tẹ́ bá gbọ́ pé ọba ìpé méjì láàfin ìlú wo ni ẹ ti tú kìí ṣe pọ̀bọ̀ ò lè wá sáàfin kọ́ wá kí mi ṣùgbọ́n tí Ọlọ́run lọ́ba tí wọ́n bá ti kí Ọlọ́run tẹ́ bá dọ̀bálẹ̀ mi kọ́ lẹ dọ̀bálẹ̀ fún Ọlọ́run tó bá ti kí Ọlọ́run náà kìí ṣe kọ́ tó wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó tó lọ forí balẹ̀ tó bá ti forí balẹ̀ fún òsàmbẹ́ ọba ti pé méjì torí ẹ̀ lọ́bọ̀ pé méjì láàfin ìlú wò a lè kó àwọn òòṣà wa sí museum ẹnì lọ́ba kò sílé Sokoti wà nílẹ̀ gbogbo wọn wà nílẹ̀ ṣùgbọ́n láàfin ọba kan ṣoṣo tí ò pé méjì ọba ò gbọdọ̀ pé méjì bí ìwọ náà ni fi wé ẹrù ọfẹ́ yàwó lé kó tún wá gbé àlè wá sínú ilé rẹ àlè Ọlọ́run ló sà àlè Ọlọ́run àlè jẹ́ kí á tó forí balẹ̀ pé forí balẹ̀ fún nǹkan kan ní ààfin ju Ọlọ́run ọba rẹ̀ lọ́dà fún yín ẹ sòrìrè ẹ mọ̀ ráàánú gbà ọba kan ṣoṣo tí ń jẹ́ kábíyèsí lọ́ba yí wọn lọ́kàn padà má wà láìkí kẹ́ ẹ má pariwo wá o ẹ má bà wá jẹ́ ẹ má bèmí jẹ́ èmi láìkí ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ má bà wá jẹ́ ẹ̀yin tẹ́ ẹ bínú tẹ́ ẹ bà mí jẹ́ mo láìkí ẹ má pariwo mi lójoojúmọ́ ẹ ṣé o owó yìí lẹ́kún lò mo sì dúpẹ́ ibi tí ń lé nítorí tí màá sanwó mídíà ní ìsìn ọ̀wọ́n tí màá sanwó Punch newspaper TVC ọ̀wọ́n àwọn tí ń bá mi kéde mi àwọn akéde ìgbàlà ni. wọ́n pọ̀ mẹ́ àwọn bíi Lukumanu Ògúnṣetán àwọn bíi Alabi Pedro àwọn bíi àwọn wo ló tún wà mẹ́ Lukumanu Ògúnṣetán ọmọ ẹlẹ́jọ́ lọ́dọ̀ àbí àwọn wo àwọn kan ìka tó ní òun jẹ́ Adéwálá Àkànbí ní ìlú Èbó àní ó lè àbí wọ́n ní wà ní wọ́n ní kan wà tí ń jáde Wálá Àkànbí ó lè ní Adéwálé Àkànbí gangan tàbílòkù jẹ́ ok Habib Rahman onáà máa sì ẹjọ́ máa nìṣó Dọ̀tún Akínpẹ̀lú